ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan báyìí ní tolóhùn o. FBI mú èèyàn 22 ní Nàìjíríà fún ẹ̀sùn fífi àwòrán ìhòòhò lu jìbìtì lórí ayélujára. ẹ̀ka Federal Bureau of Investigation FBI tó ń tọpinpin mà ti mú èèyàn 22 ní Nàìjíríà báyìí lórí ẹ̀sùn pé wọ́n ń fi àwòrán ìhòòhò àwọn èèyàn lù wọ́n ní jìbìtì lórí ayélujára. gẹ́gẹ́ bí FBI gẹ́gẹ́ bó ṣe wí lójú òpó wọn, àwọn ọmọdé ìlú Amẹ́ríkà ó ní àwọn èèyàn náà ni wọ́n lù ní jìbìtì ọ̀hún jùlọ. wọ́n wá fi kọ́rọ̀ wọn wípé ètò Operation Artemis táwọn bẹ̀rẹ̀ ní 2023 láti gbógun ti àwọn ọmọ Nàìjíríà tó ń hùwà yìí ó mà ló mà jẹ́ káwọn rí èèyàn 22 náà mú báyìí. àjọ EFCC ilẹ̀ Nàìjíríà àti FBI òun ló ní ìròyìn mà sọ pé wọ́n mà jọ ṣiṣẹ́ pọ̀ láti fi ojú àwọn ọmọ Nàìjíríà tó lu jìbìtì náà hàn. FBI fìdí rẹ̀ múlẹ̀ pé ìdajì àwọn tọ́wọ́ báyìí òun làwọn tó lùgbàdì wọn tó jẹ́ pé wọ́n mà ti para wọn dànù. ó ní ikú àwọn ọmọ ọkùnrin Amẹ́ríkà tí ọjọ́ orí wọn kò mọ̀ ju 14 sí 17 lọ ló máa ń pọ̀ sí i. àwọn oníjìbìtì láti Nàìjíríà tó ń bá wọn dòwò pọ̀ ló sì fà á. bí FBI bó ṣe ṣàlàyé ìwà ọ̀daràn ńlá ó ní fífi fọ́tò ìhòòhò lu jìbìtì lórí ayélujára o. àjọ náà wá sọ pé nígbà tí ẹnìkan bá ní fọ́tò ìhòòhò ẹnìkejì lọ́wọ́ tó sì ń dúnkokò láti ju fọ́tò náà sí orí ayélujára, bí ẹni tó ní fọ́tò náà kò bá fún wọn ní nǹkan kan àbí kó fi nǹkan ránṣẹ́ sí wọn, òun ni wọ́n ń pè ní jìbìtì orí ayélujára. wọ́n wá fi kọ́rọ̀ wọn wípé o ní jìbìtì náà ó tún lè máa dúnkokò láti ṣe ìjàmbá fún àwọn ẹbí tàbí ará ẹni tó jẹ́ pé wọ́n ní fọ́tò òwò rẹ̀ lọ́wọ́, àfi bí wọ́n bá fi owó ńláńlá tàbí ẹ̀bùn olówó ńlá láti fi ránṣẹ́ sí oníjìbìtì náà. lẹ́yìn tí oníjìbìtì bá gbowó tàbí ẹ̀bùn tán yóò tún padà fi fọ́tò náà sí orí ayélujára o. èyí ni wọ́n ló fà á tí ọ̀pọ̀ ọmọdé Amẹ́ríkà tó bá kó sí wọn lọ́wọ́ tó fi máa ń para rẹ̀ nítorí ìtìjú àti ìdẹ́yẹsí o. FBI ó ló ń bẹ̀rẹ̀ wádìí lórí ìwà yìí nígbà tí olóbó mà ta òun lórí ọ̀nà ọgbọ́n táwọn oníjìbìtì náà tí wọ́n ń gbà ṣiṣẹ́ ní Nàìjíríà láàrin oṣù kẹwàá ọdún 2024 àti oṣù kẹta ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. ẹ̀ka ìfisùnwọ̀n ó ti gba àròyé ẹgbẹ̀rún 23 ìyẹn 34,000 ní 2023, ọmọdé ẹgbẹ̀rún 54 ìyẹn 54,000 ó ní wọ́n ló forí kó jìbìtì náà lọ́dún 2024. láàrin ọdún méjì sẹ́yìn owó tó tó $65 òun ló ti wọgbó nígbà tí àwọn ọ̀dọ́ tó lé ní 20 tí wọ́n sì ti para wọn dànù. gẹ́gẹ́ bí ìwádìí FBI gẹ́gẹ́ bó ṣe fi múlẹ̀, ìbánidọ́rẹ̀ẹ́ lórí ayélujára ó ní ọ̀nà àkọ́kọ́ tí àwọn oníjìbìtì ojú òpó náà tí wọ́n máa ń gbà wọlé sí àwọn èèyàn lára. wọn yóò ṣe bíi pé ẹgbẹ́ ni àwọn àtẹni tí wọ́n fẹ́ mú bá dọ̀rẹ́ náà, wọ́n ó sì purọ́ ẹ̀yà tí wọ́n jẹ́ pẹ̀lú kí ọkùnrin míì ó sì lè parọ́ pé obìnrin lòun. wọ́n ní lọ́gán tí ìbánidọ́rẹ̀ẹ́ yìí bá ti bẹ̀rẹ̀ tí wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí ara wọn, oníjìbìtì yóò máa tẹ ẹnìkejì pé kó fi àwòrán ìhòòhò rẹ̀ kó fi ránṣẹ́ sóun. yóò sọ fún aláìmọ̀kan náà pé òun pẹ̀lú yóò fi tòun náà yóò fi ránṣẹ́ sí o. ó lè fi ránṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n òfegè ni fọ́tò náà. wọ́n ní kété tí fọ́tò náà tó bá ti sọlẹ̀ sí oníjìbìtì náà lọ́wọ́ yóò bẹ̀rẹ̀ sí ní dúnkokò mọ́ ẹni tó pè lọ́rẹ̀ rẹ̀. yóò ní òun yóò ju fọ́tò náà sí orí ayélujára fún gbogbo ayé láti rí, àfi tó bá fowó ńlá o tàbí ẹ̀bùn ńlá tó bá fi ránṣẹ́ sóun. ẹsẹ̀kẹsẹ̀ òun ni yóò máa béèrè owó ọ̀hún, yóò ní kó wá gbogbo ọ̀nà lórí ayélujára láti fi owó náà ṣọwọ́ sóun kíákíá. bóyá yẹn ó wá fi owó náà ránṣẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́, oníjìbìtì ayélujára náà yóò ju fọ́tò náà sí ìgboro ayélujára o fún gbogbo ayé láti rí. èyí yóò bá ẹni tó ní fọ́tò náà yóò bá a lọ́kàn jẹ́, ìtìjú yóò má dàpọ̀ mọ́ ìbànújẹ́ ọkàn. nígbà náà ó ní wọ́n máa ń gba ẹ̀mí ara wọn o. ọ̀rọ̀ yìí kan àwọn ọmọ Nàìjíríà náà lóṣù kẹsàn-án ọdún 2024. ìjọba Amẹ́ríkà ó mà rán ọmọ ìyá kan méjì náà ó rán wọn lẹ́wọ̀n lórí ẹ̀sùn yìí. Samuel àti Samson Ogochi ó ní àwọn èèyàn náà máa ń jẹ ẹ̀wọ̀n ọdún 17 àti ààbọ̀ ó ní wọ́n sọ wọ́n sí o. adájọ́ George Robert J. Jonker ó jù wọ́n sí ẹ̀wọ̀n náà lẹ́yìn tí wọ́n ní wọ́n má jẹ̀bi ikú ọmọ ọkùnrin ọdún 17 kan
Jordan Deme ẹni tí wọ́n tàn láti fi fọ́tò ìhòòhò rẹ̀ láti fi ránṣẹ́ o ìjọba Amẹ́ríkà òun ló gbé wọn wọ ìlú náà láti jìyà ẹ̀ṣẹ̀ wọn o kí Ọlọ́run bá Elédùmarè kó ṣàánú gbogbo àwọn tó ń lu jìbìtì ọwọ́ fẹ́ tẹ gbogbo yín pátápátá àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o a kù sinmi òpin ọ̀sẹ̀ òní lọ́jọ́ ajé kèmí àti kárí ajé ná kárí ajé lò kárí ajé pè rán níṣẹ́ o ẹ jẹ́ ká yá ṣe o.